jọ gbé sí làákà ìkájọ gbé yẹ̀wò pẹ̀lú ra wa tí fìtínà tó dìde Mẹ́kà ńgbà náà sanabu Muhammad sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó gbédé tí ó bá jẹ́ pọ́lọ́ ń padà panẹ́ pẹ̀lú agbára ẹ̀ ṣé yóò rọ̀ wá lọ́rùn láti ọmọ Mẹ́kà lẹ́nu ẹ wá sọ pé kò kàn wá ọ̀rọ̀ ẹbí yẹn ò kàn wá kìíní kan àádá sí à á pè ẹbí méjèèjì ẹ wá ní bóyá kí èèyàn jókòó tì wọ́n ti yan àwọn èèyàn tó lọ jókòó tì wọ́n ò rí yanjú náà ni rárá wọn ò rí yanjú ni màá tún play ọjọ́ ẹlòmíì fún ilé ní lẹ́yìn èèyàn màá play la ilaha illallah màá tún play ọjọ́ ẹnìkan fún ilé ní tó ń jẹ́ secretary ilé Ayílára táwọn náà sọ̀rọ̀ nípa bí ìmáàmù ilé Ayílára tó ń ṣe lè ìmáàmù tọ́lé arádà bí wọ́n ṣe lè prove ara wọn gẹ́gẹ́ bí ọmọ bíbí ilé Ayílára ìyẹn ni ọdún tó máa kàn sí pẹ̀lú ògùn Ọlọ́run so lọ́nà tèmi o gbogbo tí èmi àti ọ̀nàrẹ́bù Yẹpẹ́ sọ àbòsí gbà lórí tó ṣe bẹ́ẹ̀ àbòsí lè lórí tó ṣe ọ̀rọ̀ àbòsí náà sì bá mi sọ lórí ẹ̀fà tó jẹ́ pé wọ́n jẹ́ kí n lè sọ̀rọ̀ tó fi kọ́ọ̀tì mi ọ̀rọ̀ fi pé àwọn fẹ́ lọ kírun kọ́ọ̀tì mi wọ́n jẹ́ sọ̀rọ̀ tán wọ́n tún kọ̀ọ̀tínú ọ̀rọ̀ the same thing wọ́n tún jẹ́ sọ̀rọ̀ tó fi lọ Allahu alam but òdodo bẹ́ẹ̀ o ni pé àbòsílẹ̀ fi sọ̀rọ̀ tẹ́ bá mi sọ yẹn èmi ò sì ní tọ̀ yẹn náà káwá padà sórí last thing tí fẹ́ sọ ó tó ní pé máa gba kọ́ pẹ̀lú ògo Ọlọ́run kí n tó wá finalize ọ̀rọ̀ tí fẹ́ sọ lórí ẹ̀ mo á padà rí kọ́mẹ̀tì àwọn kan nínú àwọn tí mo ṣàkíyèsí pé ó kù díẹ̀ káàtó fún làákàyè tiwọn mo rí kọ́mẹ̀tì wọn tí wọ́n sọ pé ṣé mo pe ìyá Imam Tọ́líà fúnra mi láti lè béèrè lọ́wọ́ wọn ń pé n tí ẹni tó jẹ́ spokesperson ilé Ayílára sọ yìí ṣé lóòótọ́ ni pé màmá sọ bẹ́ẹ̀ pé àwọn òbí mọ sílé Ayílára ń pé ṣé lóòótọ́ lọ̀rọ̀ yẹn àbí kò rí bẹ́ẹ̀ wọ́n á wò pé òkè kò sí wàhálà èmi á pe ẹnìkan sí mo lè gbìyànjú láti gẹ́ẹ̀tì nọ́mbà ìyá kí ló ń pè nọ́mbà ìyá tó bí Imam Tọ́líà tọ́lọ́hun ò kádàrá káwọn èèyàn bá mi gẹ́ẹ̀tì ẹ̀ wàláì mo gbìyànjú láti gẹ́ẹ̀tì nọ́mbà wọn ṣùgbọ́n lọ́hun ò kádàrá kán bá mi gẹ́ẹ̀tì nọ́mbà wọn mo dẹ̀ mọ́mọ́ máa sọ síta táwọn fi sọ pé kán block láti má rí nọ́mbà wọn àbí táwọn fi lọ sọ nǹkan mi fún yà ṣùgbọ́n alhamdulillah Al-Qur'ani gbà pé ta bá ní ẹ̀rí èèyàn méjì mẹ́ta ó tó láti fi múlẹ̀ ọ̀rọ̀ tí a bá ń wádìí ẹ̀ èmi wá pe sẹ́kítírì tó wà níbi àkójọpọ̀ ẹbí Ayílára àti àwọn èèyàn tó tẹ̀lé Imam Tọ́líà Anjona tó bá pè wọ́n papọ̀ gẹ́gẹ́ bí ẹbí Ayílára ṣe sọ pé kì í ṣọmọ nílé àwọn tí Imam Tọ́líà lè lọ bá ọba ń pé ọmọ nílé Ayílára làwọn wọ́n dẹ̀ ní kánjọ wá prove ẹ̀ àwọn wà ń bẹ̀ spokesperson tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ tí mo play over 1 hour audio àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run màá play audio yẹn sìn 29 minutes péré náà ni ẹ̀ tẹ́tí ẹ̀ gbọ́ uninterrupted ẹ̀ bá ń tẹ love like and share bismillah. Assalamualaikum Al Muslim. Hello. Assalamualaikum. Waalaikumsalam. Sir. Ẹ̀kálẹ̀. Orúkọ mi ni Ridwanullah Abalore. Ẹ̀kálẹ̀. Orúkọ mi ni Ridwanullah Abalore. Ìṣòro fún Abọ́lábọ́lá ní Kíkà. Yes sir. Gẹ́gẹ́ tí ó ní ẹgbẹ́ ìṣòro. Ta? Mo ń bọ̀ orúkọ tí ní Kílẹ̀rì tó mú ìfà. Orúkọ tí ni ẹ̀dárúkọ yín sà. Orúkọ tí ní Adébáyọ̀ Muslim Pàṣàfi Ayílára. Naam, aláwọ̀ jẹ́ ó dáa fún yín sà. Mo wá nọ́mbà yín láti ọ̀dọ̀ representative agbẹnusọ ilé Ayílára gẹ́gẹ́ bí a well-concerned Muslim dẹ́mi jẹ́. Tí mo dẹ̀ ń dá sí. Òkè Pẹ̀sàkà Abdari.
Náà tí mo dẹ̀ ń dá sí ó ṣe ìmáàmù ó ṣe ọmọ ilé ayélujára ṣe ọmọ ayélujára fáwọn tọ́lá ìyẹn ìmáàmù tọ́lá. Náà kí tó máa sọ̀rọ̀ yìí lọ mò ń rí kọ́ọ̀dù ó wà òkè pẹ̀lú ìsà. Ọ̀dà torí máa jẹ́ káwọn èèyàn gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń wádìí òdodo fáwọn èèyàn àti fún Islam. Náà ìbéèrè tí fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé wọ́n lè wà nínú àwọn tí wọ́n lọ sígbà tó fẹ́ lọ pìtàn ilé ayélujára tó fi ní kí Imam Tọ́lá kan mú àwọn èèyàn wá lọ́dọ̀ tí wọ́n ilé ayélujára gangan táwọn ògbà ń gbọ́ ilé àwọn nìkan mú èèyàn wá. Náà wọ́n lè wà ń bẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí sẹ́kẹ̀tì ilé ayélujára gangan. Masha Allah ọlọ́run jọ dáa fún yín. Ní àwọn ìbéèrè tí fẹ́ béèrè ni pé wọ́n ní níjọ́ náà Imam Tọ́lá wọ́n rí ara wọn ẹjẹ máa bínú kọlù kan ó disturb mi ẹjẹ kọ́ọ̀tì kọlù yẹn náà wọ́n ní Imam Tọ́lá níjọ́ náà pé wọ́n rí paternity ara wọn prove fún ilé ayélujára sínú tọ́ ni láàrin ìṣẹ́jú kékeré. Àkóso máa kò síbíkíbi tá a bá dé kì í ní púpọ̀ ara ẹ̀ máa. Wọn kì í lè prove ara wọn mo ṣe jẹ́ lé. Ní ọdún náà bá 2023 ta lọ sí ààfin. Bàbá wa Gbẹ́ngì Àfọlábí ni wọ́n pè lọ́sọ̀ àfihàn ẹni. Gẹ́gẹ́ bí o jẹ́ pé àfọ́ àpẹẹlẹ́bọ̀ ni ó gbé ẹ lọ sọ́dọ̀ àbá sọ̀rọ̀. Ṣé pé àwọn ọmọ nígbà sọ pé ìsọmọlẹ́ ayé lára? Ìkọ̀pẹ́ rẹ̀ jọ ibi ọ̀sẹ̀ kan náà àwa náà lọ gẹ́gẹ́ bí ìdílé. Àlọ́ síbẹ̀ bàbá Gbẹ́ngì. Ìṣòro kò gbé ọ̀ṣọ́ náà. Ìpè ẹnìkan ti wọlé wa ọwọ́ ajá olólè ní ìwé ìmáàmù ìsọmọlẹ́ ayé lára ni. Bàbá ní ìfọwọ́jà lórí báwo láti wájà lórí ẹ̀kẹ́ lọ sí pọ́ọ̀sì police station ni. Àwọn níbi sọ̀rọ̀ ìdílé police station ọ̀rọ̀ tó kan gbogbo tó sẹ́yìn ní tó fẹ́ ti ìlú ní gbogbo ìlú ni. Ìdílé pọ̀ kan náà lè gbé ìlú ní tẹ́lẹ̀ gbé sọ̀rọ̀ ìgbé sọ̀rọ̀. Bàbá wa ní kò sẹ́kù yẹn nínú àwọn tó kàṣì. Ìbáwò ta sí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ọ̀rọ̀ ọ̀gbú ọ̀rọ̀ ilé kọ̀ọ̀kan làgbọ́dọ̀ dà sí. Ọ̀rọ̀ ìṣòro àti ìṣàlàyé ń gbà yẹn ìgbọ́ ọ̀bà lọ́pọ̀lọpọ̀. Bàbá wa sọ fún ẹ̀fọ́ ọlọ́dún tó jẹ́ náà pé ó yà ní ìsìnkú sọ́dọ̀ àwọn èdè fún àwọn tó pé ìgbà tó tó jẹ́ wọn láyé lára. Ṣùgbọ́n ká tó wá fi kúrò ayé èyí àwọn ẹni pé ó ṣe wáyé pé àwọn èpè ìṣẹ̀jú méjèèjì ẹni tí ẹ jẹ́ ìdílé ayé lára ẹwà àti ìmáàmù Tọ́lá tó náà ti wá sí ṣáájú. Bàbá ṣe káwọn pé ìtọ́jú méjì lẹ́jẹ́ lára àní bẹ́ẹ̀ ni. Ilé ìtọ́jú méjì lẹ́jẹ́ lára yẹn obìnrin kan lọ́wọ́ láàrin àní bẹ́ẹ̀ ni. Ṣé ti ta tó bọ̀ máa ń gbọ̀n? Ẹgbẹ́ ẹni ìtọ́jú mẹ́fẹ̀ẹ̀fà ni ẹmú ẹni kọ̀ọ̀kan wá ní ọ̀dọ̀ ara yín. Ṣùgbọ́n ìtẹ́ ẹgbẹ́ tẹ́jú ìlú ní ẹkún wọn. Ọmọdé ní ẹkún wọn. Aládàbí ẹkún wọn. Ṣé pé ń sẹ́ẹ̀dì wá ní mẹ́ta yẹn wà? Àwa jẹ́ mẹ́sàn-án. Bẹ́ẹ̀ àfọ́ àtọ́lé àti náà àwọn ìṣẹ́ pé náà kò lọ mú àwọn nǹkan gbé tiẹ̀ kọjá mẹ́fà wọn. Ìgbọ́n fún ìyàlẹ́nu gbogbo àti fẹ́lẹ́ kó ọjà ẹ̀ náà àwọn tí kò gbé ayé lára ni. Kódà tẹ ní abẹ́gbẹ̀gẹ́ àwọn tó lọ bẹ́ẹ̀ tó lọ burú pé dákun ẹ̀ pa lọ sáàfin agbègbè lórí ìgbà. Wọ́n bẹ̀ táwọn ìlẹ́gbẹ́ lẹ́rù lẹ́gbẹ́ bèbè la ìjókòó òfin jọra ẹ wá di ọjọ́ náà bàbá ń fẹ́ ìgbé ayé lára. Mo fẹ́ kúrò àti tẹ́ńtẹ́ gẹ́gẹ́ bí ọba àgbóṣe oúnjẹ. Bàbá ní ẹ̀yìn gbogbo ẹ̀wá sí àtún kí ẹ wá sọ ẹ̀tàn gbẹ̀gbẹ̀ láyé lára. Bàbá wa sọ kí wọ́n gbé ẹ̀yìn bàbá wa dáńgì. Bàbá ìdí mo gbé kẹta tó gbé sọ ìdí mọ̀ṣọ́. Bàbá ní ẹ̀wọ̀n tó sọ ní iye ní ìyá àfihàn ọdọ̀ tó ní o. Ó fẹ́ jẹ́ ìlẹ̀ bá ní pọ́ọ̀tù lọ́wọ́. Ẹgbẹ́ lọ ní ẹ̀. Mo fẹ́ pé yúrùsà ìbá ní pọ́ọ̀tù lọ́wọ́ ẹ̀mọ́ kọ̀rọ̀ wá sọ́dọ̀ ní ọkọ̀ yàrá pé o tó ní ìtì ìbẹ́lẹ̀ sí. Nígbà tí wọ́n gbé ìbé ọ̀ṣọ́ justice Sani Ikuti là ń bá wa. Àwọn ìwà fún ìbẹ́lẹ̀ sí o. Àwọn ọjọ́ àwọn aṣẹ́ ìbílẹ̀ fún ìbẹ́lẹ̀ à ẹni wo ní ń tàfẹ́ ní lọ́wọ́ àti ìtàn fi láyé lára.
Corona, do you know what? I'm going to walk with the green at the top of the office. Ìjẹ́ wa jẹ́ àfihàn bàbá ìṣẹ̀dá ìrírí àpẹẹrẹ ìdíje kéfè ìdí ọ̀la yìí. Bàbá nípa kọmitì náà ní èyí kọ́ ẹ̀dùn kọmitì yẹn bàbá ìyá olóde wà mẹ́ńbẹ́ yẹn bàbá wa àjàdú wà ń bẹ̀ bàbá abẹ́sẹ̀ wà ń bẹ̀ bàbá bàbá wà ń bẹ̀ bàbá jago wà rẹ̀ ṣẹ́kọ̀ àtẹ́sẹ̀ ní ìdílé mi ní ìdíwọ́sùn. Wọ́n wá sọ pé nígbà tó sọ̀rọ̀ mẹ́rin bàbá tó jẹ́ àdàbẹ̀jẹ́ ló kọ́ chairman committee yẹn àwọn ní chairman committee ẹni tó jẹ́ abẹ́sìn tó gbé mùsùlùmí àmì kọ́ chairman committee yẹn. Àṣà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ní tẹ̀lé àrándì 2 ìjọba wọ́n tí wọ́n fún wọn kàn ìwọ̀n gbogbo ìlú pẹ́ síta nígbà kọ́ àwọn tó wà àtọ́lọ́ bòrò lálẹ́ síta àtọ́lọ́ bòrò níbi kíbi pé ẹja máa bò àwọn ìgbà wà pé ọmọ pariwo sóńgbé lórí tó bá jáde ìgbé ìdí fún ọmọ pariwo sóńgbé lórí ìgbé tí wọ́n ta bá. Bọ́ọ̀mù tó ń lẹ̀ pé àwọn àdìgbò nígbà rẹ̀ ògbógbó wa fẹ́ ti múlẹ̀. Ọ̀wọ́lé ọ̀ṣẹ̀dára ń gbẹ̀yìn. Àwọn ayé láti pé ìgbà àbábí àbẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà ti gbẹ̀rẹ̀ ayé lára. Èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí, màá ti bí o ṣe jẹ́ láti ayé lára. Èmi lẹ́yìn mo jẹ́ Mùsùlùmí. Ìgbà tó bí mo jẹ́ pàtàkì. Pàtó bí mọ̀tàkì ló máa ń jẹ́ àbá ẹgbẹ́ bí àbá ti lọ́rù jẹ́ ìsúná ayélujára bá iṣọ́ ní gbogbo akọ́bíta bẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ ní. Bẹ́ẹ̀ni wọ́n náà sọ tí wọ́n náà bẹ̀ gbogbo àti wọ́n kó wá sí àfúnjẹ́ náà gbogbo wọn náà ní ìṣubú ayélujára bí mi ṣe kíyè bóyá ní abdulrasaq ìgbà ti tiẹ̀ bẹ́ẹ̀ bàbá wọn ti ń jẹ́ Adam Adébáyọ̀ àná ti tiẹ̀ bẹ́ẹ̀ alájí kan bẹ́ẹ̀ alájí ìgbà ẹ̀sìn wọn náà ní mọ́tò àgbẹ̀ fún àná ti tiẹ̀ bẹ́ẹ̀. Bàbá Amọ́gàjì ìgbẹ́lá nìkú àwọn ẹ̀sìn tí wọ́n bẹ̀ wọ́n ti fi àwọn ọba ní ọdún kan tó yà wọn arábí ọ̀hún ìrísí bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ ìfẹ́lá yá rẹ̀ ní ìrísí dédé nínú. Bọ̀dọ̀ tó ti àwọn ọjọ́ ìfẹ́ kò sí ọ̀hún. Mo wá awádìí ilé ẹ̀fẹ́ táwọn tó ṣe fún lórí láyé ẹbí ká kọfì tó wà múra ẹbí ká gbà torí àti paríńgà. Mọ́dé àti pẹ̀lú àpò kò sí ọ̀hún ká ṣe. Àwọn pọ́sítà àwọn akálùwàlà ẹbí Islam. Àjọpọ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kọ́ṣọ̀ ọ̀rọ̀ gbogbo wa ń bẹ̀rẹ̀. Ẹgbẹ́ jẹ́ wọ́n dàbí Abbas iná wa ń bẹ̀. Ní ibi tí wọ́n kà lọ sí ẹ̀mọ́ pé àwọn bí lọ́mọ. Àdìrẹ́ tó kéré yàrá mọ́ Abbas òde tìǹbà bẹ́ẹ̀. Ó ní orúkọ tó bẹ́ẹ̀ orúkọ yìí ní bẹ́ẹ̀ ní gbẹ́sẹ̀ láti bẹ́ẹ̀ ní gbẹ́sẹ̀ àti ẹ̀mọ́. Bẹ́ẹ̀ ní sọ ohun ẹgbẹ́ ní gbẹ́ Yusuf. Kọ́lá Yusuf lẹ́yìn lára olóhùn ọmọ. Ṣùgbọ́n tó ta bẹ̀rẹ̀ sí máa ṣe rẹ̀ bẹ̀rẹ̀ títí bẹ́ẹ̀ yẹn gbogbo abọ́nú àtàlọ́lá tó padà gbèsè lọ́wọ́. Ìjọba sọ pé ìlú Mùsùlùmí ọmọ Wàsánsí ọmọ Abbas ọmọ Usman Ayélujára tó sọ wálẹ̀ láti kí ẹ̀kọ́ tó bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ń bẹ̀jọ̀. Mọ̀tàǹtà tó ń dá lóòótọ́ àwọn sẹ́ni tiwa. Ìmọ̀ ọ̀tọ́lẹ̀ yóò tó kọ́kọ́ lọ sàbọ̀láńtà ńgbà yẹn. Èsì ìgbà 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 ìgbà. Ìgbà tí wọ́n bá tó dọ̀bọ̀ ẹ lọ, àtẹ̀lé pọ̀ jù síta. Káàdì ìgbà nígbà yẹn, àti nígbà àwọn ẹ̀kọ́ tó ń sọ bí ọ̀rọ̀ tó fẹ́lẹ̀. Àwa rí pé àwọn kan wá pé ní sàjáde ìjọba pé wọ́n fi ìyàlú rẹ̀ wá. Àti àfọ àlùfáà yẹn, àti àfọ àlùfáà yẹn, àfọ lọ tọ́ láì sábà. Ilé ẹ̀kọ́ tó kọ́ sọ pé tí wọ́n ti dúpọ̀ ní ìlú wọn, wọ́n lè bu àwọn tó bu àwọn tó máa búrò kí. Ilé iṣẹ́ tó ń mú pé kí ní kan bá ń gbà yẹn. Mo sọ́dún mi kàn jáde lóúnjẹ yẹn, wọ́n fún mi bọ̀ ọ́ kọ́nà kan wà lá. Gbogbo àwọn tó kó wá ń dọ̀ yẹn, inú mi dé pé wọ́n bèrè ẹ̀kiri ẹ̀kiri ẹ̀rẹ́ ti dé láyé lánàá. Èmi ti dé bàbá rẹ̀, ilé ìtìrí fìdí kìíní ti mímọ̀. Àwọn anígbọ̀ yìí nígbà tí ẹ wá ti bẹ́ẹ̀ nílé mi, wọ́n ti dé láyé lára. Wà lẹ́tẹ̀rẹ̀ tí mo bí ẹ̀sìn lọ sí ètò ìgbẹ̀rẹ̀ lọ. Wọ́n sọ pé ilé ìfọ̀sọ́ ti dé láyé lára. Àwọn tó tẹ̀lé àfa Yunusa tọ́lẹ̀ ọ̀nà àwọn mọ̀mọ́ ṣe jẹ́ ní ayélujára. Bọ́lá wọn bó ti gbé láyé lára. Torí pé ó ya káàkiri kẹ́ńdà yẹn. Ó yẹ kọ́ bó ti gbé láyé lára. Àwọn akẹ́kọ̀ọ́ ọmọ káàkiri ẹgbẹ́ mi jáde ní pé ìjọba kọ̀ sí ìkànnì nígbà tó ti gbé láyé lára. Àwọn amúlò díẹ̀ bá ti gbé láyé lára àmújáde fáwọn olóyè ìwé yẹn tó fẹ́ńdà rẹ̀. Ó jẹ́ méjì ara wọn.
wọ́n á pè alájà alájì Yusuf ní ìdílé bí ẹni láyé rárá láti wá tọ̀wọ́n lórí wọ́n ní ọ̀gá alájì Yusuf nígbà yẹn àwọn yálé tó kò wọ́n lè gbogbo ìṣọmọ láyé rárá bàbá rẹ̀ wá sí láyé rárá ni. ìyẹn ẹdú ẹ má bínú ṣé alájì ẹdú mọ́ bọ̀ ṣé alájì Yusuf yẹn lẹni tó tẹ̀lé àfa Yunus Tọ́lẹ́wá gẹ́gẹ́ bí mágàjí ilé Ayélára. gẹ́gẹ́ bí mọ́tà ti ti ọgbẹ́ ọ̀pẹ̀ tó lẹ́sẹ̀ ní ẹgbà mi wọn. ó yé mi àwọn ló tẹ̀lé wọn wá gẹ́gẹ́ bí ìdúró mágàjí fún ilé Ayélára fún ẹni sùúrù àwọn àfa alájì Yusuf yẹn ló tẹ̀lé alájì Tọ́lẹ́wá tó jẹ́ ìmáàmù Yunusa ń pe àwọn ní mágàjí ilé lọ́dọ̀ ikùn ti àfa Tọ́lẹ́wá àbí. ṣe ọlọ́gbọ̀n pẹ̀lú ìgbàgbọ́ fún àwọn méjì wọn ni wọn aláàjì Yusuf wọn pẹ̀lú Yunusa wọn pe bàrà kan ní aláàjì Tíákà mọ́ràtúyọ̀ ìpèrè mọ́gàjí ìmáàmù bẹ̀rẹ̀ tẹ̀ ní mọ́gàjí ìmáàmù ìpèrè tẹ̀ ní mọ́gàjí káàkiri ètò ní ìlú tẹ́jà ìlú ọwọ́ lórí Yunusa wọ́n lórí Yunusa wọ́n tó wá mú ẹnìkan wá wọ́n pè ní aláàjì àti ọmọ ìyá kẹrìnlá àti Yunusa ẹgbẹ́ mẹ́ta wọ́n tó wá mẹ́rin kan wọ́n pè ní Amina ọmọ Saka Amadu ẹgbẹ́rẹ́bí ẹgbẹ́ mẹ́rin wọ́n tó wá mẹ́rin kan wá ẹgbẹ́ máa ní wọn pé wọ́n pè ní Fatai Arman nígbà wọ́n ti tẹ̀fà wọn ìgbà ẹ̀rọ àwọn ìwà pẹ́ta àti sọ̀rọ̀ ìwà ọ̀sọ̀ kan kàdé kíláàrì pàdé wọ́n pè lọ nìkan tó mọ́ ń dà pé ìwé Fatai Arman pẹ̀lú nípa wá sí ìdókòwò láti wá sí ìdájú gbogbo ìdókòwò ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ gbogbo ìdókòwò ọ̀rọ̀ tó ń sọ ìtura èmi ní Fatai ọmọ ara la pẹ̀lú jẹ́ àwọn ìwà tó ń jẹ́ pé bóun lára mo lè jẹ́ ní ayé lára ní màá tó pé ọlọ́run gba ìdáyé òdodo láyé bẹ́ẹ̀ bá dé ẹ bá sí gbàgbà òdodo náà mọ̀ jẹ́ ìrẹ́ni bá fọ́ọ̀rọ̀ bọ́tẹ́ wọn sọ pé bàbá àwọn tí ń jẹ́ ara lámọ́ alájọṣepọ̀ àwọn bàbá wa yíra ni àwọn ọ̀bá yíra wa sọ ọ̀dọ́ tó wà nìyẹn o wọ́n pe sẹ́kà ní sẹ́kà mọ́gàjí yẹn múra sí yọ ọmọláyà ni wọn bàbá wa ni àìsí náà ni ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ tí ń jẹ́lẹ̀ èdè lọ́dọ̀ rẹ̀ ó wá ní ọ̀rọ̀ wà láti sẹ́kà ọ̀ bẹ́ẹ̀ ni nígbà yìí jẹ́lẹ̀ ayélujára wọ́n bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ sẹ́kà ọ̀ sọ pé ní mẹ́ta ìtọ́ wá ni ẹgbẹ́ àbẹ̀rẹ̀ náà sọ ní ẹ̀ pé òun gbà pé olùgbọ́lọ́ ìgbàdà pé kí nítorí ọmọ wa jẹ máàmù ojú àdìgbẹ́ pẹ̀lú tí ó ń bọ́ ìtàbí ló ọ̀sán ọ̀sán fún wa. mi ò gbọ́ àárín yẹn dáadáa ẹ ní láti fa balẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹ ní láti ní sùúrù ẹ má bínú ẹ ṣe sùúrù láti sọ àárín yẹn dáadáa pé nígbà tó ń bèrè lọ́wọ́ aláàjì Tíákà ẹ bá tún bẹ̀rẹ̀ sọ. Tíákà yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ aláàjì Tíákà pé olókàn bí bóòlù ní ìbẹ̀rẹ̀ ìjọba ayélujára. ọ̀sán ìṣẹ́ńbílẹ̀rì ẹ̀fọ́ bí ń dá wọn ló ń bẹ̀rẹ̀. kí ló fi dáhùn. wọ́n sọ pé nígbà náà àti nígbà tó ń gbà tó gbé gbé wá lájà pé nígbà kó dé ìmáàmù Ayélára ìdókòwò ni wọ́n bẹ̀rẹ̀ pé rapó nígbà tó wá jẹ́ Ayélára ẹ sọ fáwọn eléyìí ló sọ fún ìgbà Ayélára òun náà ní ọ̀sán ní ìjọba rẹ̀. ok àwọn láwọn ò lè sọ bọ́n ṣe jẹ́ ilé Ayélára òun pé àbá Yunusa ni ó sọ fúnra wọn ṣe jẹ́ ilé Ayélára. Allah akbar náà. láti kó wá nù ọwọ́ àpẹ nìkan náà ìgbókòó ní kíló pẹ̀lú Amina Saka Amadu wọ́n pẹ̀lú pé àti ìgbà kó wá nìyẹn ó mọ̀ ìwà búra bẹ́ẹ̀ ìwà búra dá ọmọ nígbà yìí búra ọmọ ìdá èyí búra ìjọba pẹ̀lú àpàdé ìgbà yẹn. ó ọmọ ẹ̀ náà lè fi Kùránì kúrà ń pé kọjọ́ jọ kán bá wọn parí ìjà yẹn. ìjọba búra ẹ̀ka àyànjú rẹ̀ yín ẹ̀ka àyànjú rẹ̀ yín ẹ̀mọ́jà ìgbà búra. tó tó Ọlọ́run. ẹni tó wá jẹ́ ẹ̀gbẹ́ nígbà gbẹ̀gbẹ̀ wọ́n pè ní Latif. tọ́lá lórúkọ ẹ̀gbẹ́ yẹn. ẹ̀gbẹ́ nígbà gbẹ̀gbẹ̀ ní ọmọ ìyá rẹ̀ yẹn. wọ́n pè wọ́n yí ọ̀la láti ṣe ẹ̀ka gbẹ̀gbẹ̀ yẹn sọ. bóyá ní ìlú ìjọba bóyá ti jẹ́ láyé lára ó ní òfin ní ẹ̀yà sí ọmọ tọ́lá ọmọ tọ́lá ọmọ ìṣúrù ó ní ìwà jẹ́ kánìkànjá ayé lára tó jẹ́ lóúnjẹ kan ìsúná yìí láti ṣàyí láàrẹ ó ní ọmọ orí mọ́ ìdílé tó mọ̀ nípa tó bí ìlú ọ̀sán mọ̀. ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀fọ́ wọn jẹ́ yẹn ó
wá pé ẹni tó gbé àgbẹ̀jẹ èyí aláàjì sùn wọ́n sọ aláàjì sùn ní aláàjì sùn títù aláàjì sùn títù báwo ni nígbà tó gbé nílé ayélujára ó ní gbẹdẹ jẹ́ láyélujára nínú wa di ẹ̀rọ bá kan àfọ̀kọ̀ náà tó náà wọ́n sọ̀rọ̀ àdìpọ̀ àwọn tó bá gbé láyélujára ni. ìyẹn ẹ̀gbọ́n wọn ló sọ bẹ́ẹ̀. ọ̀run ọ̀dà gbọ́ ẹni tí ó múra tó tẹ̀lé aláàjì sùn tó dé mẹ́ta ju wọn tó bá dànù wọn. ok tó mú wa gẹ́gẹ́ bí bágàjì ilé wọn. tó tó wá sáfin dùn tó dẹ̀gbẹ̀ sí ni wọ́n ń bẹ̀. ọlọ́run ò lè sọ bí Imam Tọ́lá ṣe jẹ́lé ayélujára tó àwọn fúnra wọn ni ó ṣàlàyé. wọ́n lè lọ sọ bí ó ṣe jẹ́lé ayélujára fúnra rẹ̀. tọ́ náà gbàdúrà wá dúró tí wọ́n kọ́. ẹ wá di ọ̀rọ̀ ọwọ́ àti tọ́lá gbẹ̀gbẹ̀. wọ́n á gbé pẹ́ẹ́lú fòtò ìdáná. bí ọ̀pọ̀ tó rí ọ̀ ìwádìí báwo kí mo ti ṣíwájú síwájú ẹ sọ bẹ́ẹ̀ ti jẹ́lé ayélujára. ó ní bó jẹ́lé ayélujára ni pé ẹnìkan ló sọ̀tọ̀ fún ìdílé jẹ́lé ayélujára. ẹ bá ń tó àárín ẹ̀sọ́ káwọn èèyàn lè gbọ́ wọ́n lẹ́nìkan ló sọ tán báwọn ṣe jẹ́lé ayélujára fáwọn. ok. ẹnìkan ló sọ fún jẹ́lé ayélujára ó ní ọba yẹn jẹ́ bàbá Abbas wọ́n jẹ́ ìgbésí ọkọ̀ parọ́ mọ́. bọ́ọ̀dù ó ní wọ́n ti mọ̀ sí àbáyé ìsìn níjókòó ń dùn ẹ̀yà tí bàbá lọ sọ ìtọ́sí ògbó ti jẹ́lé ayélujára. ẹ̀wọ́n ààbò nínú Islam orí ọ̀bàláyé orí ìyàláyé nítorí yàrá kan bí ẹgbà àti ọyẹ báyìí ó fún ẹgbẹ́ bíbí ọwọ́ ẹ̀kọ́ ti yẹ ọwọ́ ti pẹ́ nìkan tó ọ̀sẹ̀ ẹ̀mọ́ níbi ọdún kan títì ọdún tó sọ̀tọ̀ fún ti jẹ́lé ayélujára. ṣẹ́gbọ́n àwọn parí ọ̀rọ̀ ẹ̀ka around the 6 around 6 àfihàn yẹn ẹgbẹ́ padà síbi tí ó wà. mọ̀nbọ̀ àárín òdì kan break níbẹ̀ ẹni wọ́n ní ẹnìkan ló sọ ìtàn fáwọn báwọn ṣe jẹ́ ilé ayélujára. ilé ayélujára. ó lẹ́nu kan tó gbogbo bó ti jẹ́ ilé ayélujára. ọ̀rẹ́ mi tó gbogbo jẹ́ ilé ayélujára yẹn ó jẹ́ ọmọ ọ̀tàn tí tó gbogbo àti wa. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún jọra wọn. ó ní ẹnìkan tó gbogbo ti jẹ́ ilé ayélujára fún mi. ìṣe kò jẹ́ ilé ayélujára mi. ṣẹ́gbọ́n bọ́lá kẹ́mi. ọ̀rọ̀ wọ́n yàgò olú ìrìnkà ndí wọ́n yìí nìyí ẹnìkan tó gbogbo ìjọba ìjẹ́ ilé ayélujára tó mọ̀ ní yàrá yé. àti àpárí ọ̀rọ̀ nìkan ti yẹ pàtì sí ẹ̀yìn. bẹ́ẹ̀ àwọn àpapọ̀ ti ìdìbò kọ́lùkù kan. bẹ́ẹ̀ bí aráńjẹ́ pásítẹ́ẹ̀lì àdójọ́pọ̀ láti ààfin. bẹ́ẹ̀ nígbà tí wọ́n padà bẹ̀. àwọn ọ̀rẹ́ ló máa padà bọ̀ ní ààfin nítorí after 7. wọ́n á fi padà. ok. wọ́n pàṣẹ yìí nígbà tí gbogbo tó rẹ̀ yẹn wọ́n ti gbé ọ̀tà pé àwọn pọ̀ta àwọn ń jọ ẹni ló ṣe báwọn sáré ọ̀rọ̀ nìkan ló bá fọ́ ìpínlẹ̀ bí ẹ̀. bẹ́ẹ̀ ọ̀gbọ̀n tó àwọn tó àwọn dà fún jọ. ọmọ ní ọ̀rọ̀ tí a sọ ní àwọn ní ọ̀sán yẹn ibi síìtì yẹn bàbá kan wọ́n ti ní Alhaji Moshood Ejide àwọn ni wọ́n ti káàkiri. Alhaji Moshood Ejide àwọn bí wọ́n sọpọ́tì Imam Tọ́lá káàkiri. bó ṣe rí náà ní ẹgbà. àwọn náà gbé màmá wọn wá òkè mọ̀ ń gbọ́ ń lọ́ọ̀rì. wọ́n sàṣe pé bàbá ẹgbẹ́ ọmọ náà sọ̀rọ̀. ìdí bàtà sọ̀rọ̀ láàárọ̀ yẹn màmá ìpínlẹ̀ gbogbo ọ̀sán sọ̀rọ̀ ní òsì kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà ló sọ kí wọ́n sọ̀rọ̀ ló dáàbì. àtẹnudọ́ tẹ̀sí gbé ńlá gbé yẹn. àwọn akọ̀rọ̀ àpọ̀ kí ni àfẹ́gbẹ́gbẹ́ àdúgbò ni wọ́n yẹ ilẹ̀ títí. bá a ṣe wá dé ni wọ́n lù bẹ́ẹ̀ èmi àwọn bíi mẹ́sàn-án láàárọ̀ yẹn àwọn náà kúrò àwọn afẹ́fẹ́ wá láàárọ̀ yẹn àwọn náà kúrò àwọn síbẹ̀ àtàkùn tó bá fi lẹ́rù lè wá mẹ́jọ yẹn bàbá wa abẹ́ṣẹ́ wà mẹ́ àti bàbá wa àrí àjù. bàbá sọ̀rọ̀ bá aṣọ kánìmọ̀ kan wọ́n kàn àti ìtawà ní pé wọ́n ni lọ́wọ́ ìdásí wọ́n ti yàn kọ́mítì tí ó wà ń dún kéèsì yẹn.
ọ̀tá bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ àwa ní bẹ́ẹ̀ ti láàárọ̀ yẹn náà ni ọmọ náà ṣe ọ̀tá mọ́tọ́fẹ́ ìwàlá wọn tó kọ́ ẹ̀fọ́ mọ́tọ́ lè dùn à ìdòdó mo máa sọ lónìí ìdòdó mo sọ ní parọ́. ok wọ́n kí ìyá gan ṣàlẹ̀ ọ̀la wọ́n dẹ̀ dùkúrá ní wọn búra náà. wọ́n dẹ̀ dùkúrá ní wọn ìyá wa dùkúrá ní ìyá náà ṣe ojú èsì bọ̀ kọ́ni pé ìyá yẹn dédé wọ́n ti kọ́ ìyá ní ìrọsí bá ìyá yẹn pa. tó tó ọlọ́run. ìdí tó kọ́ báyìí ìmáàmù tẹ́lẹ̀ àgbẹ̀wò alórí àdínà àti àdínà alórí ìjọba ẹ̀ndẹ́ àgbàbẹ̀rẹ̀ prógámù yẹn ìyàbá tí wọ́n ní ìyá lórí àdínà pé ìmọ̀mọ́ àbíàmù ní obìnrin mìíràn ìgbọ́n òkú ẹ̀pẹ̀lẹ̀ ní ọ̀tá ní kí ìṣúgbó ẹ̀yìn yẹn ní gba ìmọ̀mù àbí ìmọ̀mù tọ́lẹ̀ ní ìkàlẹ̀ nípa wàhálà tó kúrẹ̀ sí ọba bẹ́ẹ̀ lọ yà ẹ̀sùn pé pé wọ́n níbi ọmọ lọ àbàjàmì yá lọ ọmọ mọ̀mọ́ wọ́n lè ṣe yẹ́lò òmìnira fún láyé lára yẹ́lò òmìnira fún láyé lára bẹ́ẹ̀ ni mo fi àfọ́sọ̀ láti mẹ́jọ rẹ̀ pé bẹ́ẹ̀ ni mírí ní gbẹ̀fẹ̀ ní kó fẹ́ ya ní bẹ̀rẹ̀ ní òní àlọ́wà ó ní kí n tún yẹ ní bẹ́ẹ̀ ni wọ́pù ní wọlé ní ìyá rẹ̀ báyìí ní ìyá rẹ̀ sọ ìdá ìdá ọrún nìyẹn. àwọn ìwà á fi ní bẹ́ẹ̀ pé mọ̀mọ́ àwọn ká bóyì àti wọ́n ti ti lò àti wọ́n ti ti lò wa àti wọ́n ti pẹ́ńsì wa èyí ti lò àwọn bàbá tó kó lọ́dọ̀. ní ọmọ mi ní ayé lára kí wọ́n lé ọlá ayé lára ó kọ́ ìwà jẹ́ bàbá ó wà jẹ́ jọ wa lọ́jọ́ bẹ́ẹ̀ bá bóró wa bí bàbá fún wa. bẹ́ẹ̀ ni. ájá bí ó wa àtàkùn bẹ́ẹ̀ ká lè bá tó ní ayé lára kálẹ̀ mọ́ ayé lára ìyá ní mi gbọ́dọ̀ fífún ayé lára o. ẹnì kan mi mọ́ ayé lára ni wọ́n pè ní sílífà. tí wọ́n sọ wọ́n yìí ọ̀sẹ̀ gbàgbé ká máa pa ọmọ rẹ ni. ọmọ mi bí ọjọ́ bí ọjọ́ láyé. ọdún ọba nìkan ni ọ̀sẹ̀ máa dé lórí àwọn ọ̀rọ̀ ìkáwọ̀ ìgbìmọ̀ ọjọ́ yìí. ó wá mú ìkáwọ̀ sí ìfẹ́ ìwú ìwúrú àbùsù ìlú àwọn àlàfíà ọba yìí. sọ́kọ̀ ní wọ́n ti fi ṣe nígbà tí àbẹ́ ìwà gbé àwọn ọmọ tó tọrọ mọ́. tó tọ ọlọ́run. nígbà tí wọ́n gbé orí àti ìjà tí wọ́n tó tọrọ mọ́. àti bá láyé ìfẹ́ àtàwọn ọmọ lọ́jọ́ kan yìí. ó pè wọ́n yẹn ń jọ pé ìyá káwọn ọmọ ìyá náà ọmọ ìyá láyé lára. tó tọ ọlọ́run. báyìí náà bẹ̀rẹ̀ àti ìbùrọ̀kọ̀ bàbá táì ojú ọ̀kẹ́ àti ìdílé abáńdà yìí. bàbá mi ìyá yìí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ dàkọ̀ bí olùkọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ ni àbíkẹ́ ìdí lọ. báwo lẹ́yìn tó bí èsì ìyá ìbẹ̀rù mọ́mi mọ́mi wà títí ẹ̀rù tí ẹ̀mú yá mi. tí a mọ̀ yà bẹ́ẹ̀ mọ̀ orúkọ yà mi. mọ̀ wá ní tí mo mọ̀ náà mọ̀ tó ń ṣe mẹ́rin fún jùlọ náà lọ́la ilé àwọn mẹ́rin kankan. tó tó lẹ́yìn bẹ́ẹ̀ tí mo ti kọ́ ní ẹni ló ti súyà. àmì ẹ má ti pè ẹ̀yin tẹ́ ń pè ẹ má ti pè ẹ ṣe sùúrù ẹ já gbọ́ tán náà mọ́kàn ṣe post number ẹ má ti pè. ìmọ̀lẹ̀ kankan máa ń jẹ́ mi kí ni pé ẹ̀mí kò ní tọ́lé àti tẹ̀sán nínú bá kí lè gbé yìí. màmá ìyá rẹ̀ ok. bá a ti gbọ́dọ̀ tẹ̀ orogún méjì níwájú. ìyẹn mọ́ mi wọ́n. ok. orogún méjì lè ní níwájú. ok ok. gbogbo orogún ìyá rẹ̀ wọ̀ wálé wálé o ó yìí bímọ. tó ọlọ́run. nígbà tó ọlọ́sìn ẹ̀sọ́ nígbà tó kọ́ pé ọmọba kọ́ sínú ọmọba bóyá. àwọn tó ń kọ́ wájú rẹ̀ ò tí èmi ni wa. àbí. ẹnìkan tó wà lẹ́yìn rẹ̀ kò tí èmi láyé lára o. àbí. tí ọ̀wọ́ ajáde tó láti kó láyé ní ìlú ìrọ̀bà rẹ̀ láti wá fún ìfọ̀ ara rẹ̀ èrè púùfù. tó ọlọ́run. ọ̀rọ̀ tí ò gbéra lọ́rọ̀ yìí o. sọ́kùn náà ló kúrò lóòótọ́ nígbà yẹn ọ̀rọ̀ ìgbéra yìí lára ọ̀rọ̀ fún ìfọ̀ ara rẹ̀ ìgbéra yìí lára. ìwúrí ìkòrí láyé lára láti gbàgbé o. aláàbọ̀. àwọn olówó wà fún àwọn ènìyàn káàkiri wọn lówó wọn rà àwọn alátẹnugbé láyé lára. ìtọ́jú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lórí tó ìlà ìdára o. tí wọ́n ti lé nígbà yìí lórí èsì ìkànnì tó lòun káàkiri nígbà tó lè wọ́n ti kọ́gbẹ́ ìkànnì tó lòun. ètò ìwà pọ́ọ̀mù gbẹgbẹ tí ń fẹ́ àgbà bá ṣe lórí ìlà ìyára àwọn làwọn fún àmọ́rí yìí. tí òkè láyé ìgbẹ́ni lágbàdì ìṣèkì náà. ìlànà ìgbà kan ọ̀pọ̀ ọmọ rẹ̀ ni. àbí.
ẹgbẹ́ mi ti jẹ́ ìmọ̀sọ̀rọ̀ yẹn ọ̀dọ́. Allahu Akbar. Ìyá láwọn òbí mọ sílẹ̀ ayélujára. Ìyá náà ò fẹ́ sí ayélujára. Wọ́n sì mọ nìkan ní ayélujára. Àwọn tí ń tún ìgbà láti dálẹ́ sí ọ̀rẹ́ sàbòjì jẹ wọ́n bí àyẹ̀wò ayélujára àárẹ̀ fún ìgbà ẹ̀kọ́ ayélujára fún ọ̀bọ̀ ayélujára. Àbí wọn. Ìyá rẹ̀ gbẹ́sọ̀ àwọn tí ń gbèsè ó fi ń gbèsè ni wọ́n kọ́ wọn bá nígbà pé ìyá rẹ̀ gbèsè ló wà láyé bí ọ̀pá ìbáṣe tuntun bí òtútù àmọ́ ìdí ìyá rẹ̀ wá sí ayélujára tó wà fún ìgbẹ́ ayélujára. Ìyá rẹ̀ tó gbé wá sí ilé ọba. Ọ̀pọ̀ wa ibi tí ojú yìí ní ìfẹ́ bẹ́ẹ̀ bàbá mi ti ní ìjẹ̀bú wọn tẹ̀ lẹ́yìn náà nígbà wọn sọ pé àpò ìbùsùn mi ẹ ọ̀dọ́ ìbàbá yìí lọ́jẹ́ àti mọ àmọ́rí àgbó orúkọ tó ń sọ ìbùsùn yẹn jẹ ìkàgbé tó kéèmù jẹ àsọrí bí fíjà tí sọ̀rọ̀ kọ̀ ẹ́ zoom. ṣùgbọ́n ẹni tí wọ́n tẹ́lẹ̀ fún yẹn wọ́n mọ̀ pé ìpàrọ̀ bá wọn bí wọ́n ti pàrọ̀ gbogbo ẹni mọ́ mọ̀ èyí tó ti pàrọ̀ ní omi ọmọ ọmọ. Ẹ ṣeun wọn ọlọ́run máa ṣe dáadáa fún ọlọ́run sí ọba tí ó fẹ́ràn òdodo tí ò fẹ́ ká darọ́pọ̀ mú òótọ́ tí ò sì fẹ́ kí a parọ́. ọ̀rọ̀ kan tí màá kàn bí tó fi ń lẹ̀sà òun ni pé mímú ìmáàmù Tọ́lá ní àfáà Yunusa lọ sí ilé ọba láti lè lọ jẹ ìmáàmù wọn fi wé wọn láwàlí. Ẹ jọ̀ọ́ lórúkọ ilé ayélujára náà fi lọ ní àbí lórúkọ ilé mi. Bó ti lọ jẹ máàmù orúkọ ilé ayélujára bó ti lọ. Wọ́n lè sọ orúkọ ilé ayélujára. Gẹ́gẹ́ bí pé ilé ayélujára ló kàn tó fẹ́ jẹ ìmáàmù. Ilé ayélujára mo lọ jẹ. Òtò ọ̀dọ́ lórúkọ ilé ayélujára ìkànnì ìdílé ayélujára. Which means oyè tí wọ́n jẹ́. Ìjà ayélujára ni. Tó wá jẹ́ wípé oyè tí wọ́n jẹ́ ìjọba oyè tó tọ́ sílé ayélujára ni táwọn òdẹ̀ lè kú fún paternity wọn nílé wọn fi pè mọ́ oyè. Ètò ọlọ́run. Ọlọ́run jò dá pé. Náà oyè mi ẹ má wọrí pẹ̀lú ìgbọ́ ọlọ́run ẹ gbọ́ ní àìpẹ́ lórí social media nítorí 8:30 mo fi program mi sí ó máa pẹ́ díẹ̀ báyìí sí nítorí pípé tó fẹ́ pè yín àti bàbá ìmáàmù tó ṣe máa pè bí a máa tó nǹkan bí 8:40 àbí 9 o'clock tó bẹ̀rẹ̀ ṣe understand inshallah ẹ ṣeun màá tún kàn sí ti bá nídìí iṣẹ́ bọ̀ ọlọ́run ṣẹ́sàkùn àmísà àmì ọlọ́run yes sir Allahumma amin salaam alaikum ọ̀yẹ́ àkùnsà ọ̀yẹ́ sir. Náà ibi tí ọ̀rọ̀ yẹn tán sí nìyí nígbà tèmi àti wọn sọ̀rọ̀ mo á rí nǹkan tán sẹ́ǹdì sí mi ẹ bá ṣàkíyèsí nígbà tá à ń sọ̀rọ̀ ní ọ́díò yìí ìbéèrè tí mo béèrè láti ni pé mo fẹ́ fi nullify tí honorable sẹ́ni o ń pé à kì í fi ẹbí yan ìmáàmù tó sì jẹ́ pé ẹbí náà fi yan ìmáàmù tipẹ́tipẹ́ orúkọ wo ni àwọn dẹ̀ fi lọ jẹ ìmáàmù lọ́dọ̀ ọba orúkọ ilé ayélujára ni ṣórúkọ ilé ayélujára míì tún wà l'Ógbómọ̀ṣọ́ ju eléyìí lọ ni tó bá ti jẹ́ pé eléyìí náà ni tó bí wọ́n fi jẹ́ pé eléyìí náà ni ẹ̀gbọ́ a jẹ́ pé wọ́n ní láti revoke wọn lóòótọ́ wọ́n dẹ̀ ní láti dìde tì wọ́n lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé ayélujára míì tó jẹ́ lẹ́ẹ̀kejì nílùú Ògbómọ̀ṣọ́ ni ó sì ń dà ṣe understand ṣùgbọ́n ilé ayélujára kan yìí náà ló kàn tó yẹ kó jẹ ìmáàmù ní ìlú Ògbómọ̀ṣọ́ ìwé ẹ̀ lè bó ṣe wà náà yìí ẹ lè má lè rí ìmí àkà an undertaking an agreement that would bind me ìyẹn Imam Tọ́lá bind me Alhaji Tọ́lá Yunus Olúṣínà Ayílára of Imam Ayílára's compound ẹ máa gbọ́ o undertaking tán sign nílé ọba kó tó di pé wọ́n proclaim wọn as imam rẹ̀ o. And undertaking an agreement that would bind me Alhaji Tọ́lá Yunus Olúṣínà Ayílára of Imam
Ayilara's compound Ìsàlẹ̀ Afọ̀n Ògbómọ̀ṣọ́ as chief imam àgbà of Ògbómọ̀ṣọ́ land. Ṣé ń gbádùn mi? Àkọ́kọ́ bẹ̀ tọ́tọ́ sign tó jẹ́ undertaking. I swear to be loyal and faithful to the cause of Islam in Ògbómọ̀ṣọ́ land. Number 2, I shall seek for religious peace and sincere cooperation among all religious bodies in Ògbómọ̀ṣọ́ land. Number 3, I shall not abandon my religious duties as Chief Imam Agba of Ògbómọ̀ṣọ́ land unless in case of illness. Number 4, I shall not appoint a surrogate to act for me while I make another journey to officiate in another place without an approved permission of His Royal Majesty Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. I accept to be removed. I accept to be removed after 3 official warning of breaking this agreement. Which means orúkọ tí wọ́n fi lọ jẹ ìmáàmù àgbà f'Ògbómọ̀ṣọ́ land nílé ọba ilé Ayílára lórúkọ wọn náà gbé lọ́bẹ̀. Àwọn ọmọ ilé Ayílára sì wá dúró tí wọ́n lọ́rùn báyìí pé rárá alẹ́ kì í ṣe ọmọ ilé Ayílára, ibo lẹ ti wá, ta ló gbé yín wá, báwo ni ṣe jẹ́ ọmọ ilé Ayílára. Wọ́n ní ìtú ní Yorùbá tọ̀ bàbá wa Ṣéwà Arógundádé Muyideen Adésínà, wọ́n ní ìtú ní Yorùbá torí ẹlòmíì ó dà ẹ máa gbọ́ máa gbìyànjú o. An undertaking, kí ló ń pọ̀ undertaking Yorùbá náà? Ọ̀rọ̀ àsọlẹ̀, an agreement àti àjọmọ̀ that will bind me, tí ó mú èmi Alhaji Toliat Yunusa Olúṣínà Ayílára of Imam Ayilara's compound, tí ó mú èmi Alhaji Ayílára of Ayílára compound Ìsàlẹ̀ Afọ̀n nísàlẹ̀ Afọ̀n Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí chief imam àgbà nílùú Ògbómọ̀ṣọ́. Undertaking táwọn ọkọ̀ yìí o tí ó jẹ́ gẹ́gẹ́ bí òfin àti àsọọ́lẹ̀ àti àjọmọ̀. Àkọ́kọ́, I swear to be loyal, mo búra láti jẹ́ loyal kí ni loyal Yorùbá náà? Láti jẹ́ ẹ̀mọ̀tún. I swear to be loyal and faithful to the cause of Islam in Ògbómọ̀ṣọ́ náà. Mo búra láti jẹ́ olóòótọ́. Ẹnìkan náà báyìí bàbá wọn ti dàrú ibẹ̀ mọ̀ ń rí kọ́mẹ̀tì yẹn. Àwọn búra láti jẹ́ olóòótọ́ àti olódodo àti láti jẹ́ ẹni ire sílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn ìmáàmù àgbà. Ẹlẹ́kejì, I shall seek the religious peace, àwọn máa wá ìrọ̀rùn and sincere àti òdodo cooperation àjọṣepọ̀ among all religious bodies láàrin gbogbo àwọn ẹlẹ́sìn míì nílẹ̀ Ògbómọ̀ṣọ́ unless in Ògbómọ̀ṣọ́ àwọn máa wá ìrọ̀rùn àti àlàáfíà láàrin gbogbo ẹlẹ́sìn míì nílẹ̀ Ògbómọ̀ṣọ́. You understand? Now, ẹlẹ́kẹta, I shall not abandon my religious duties. Mi ò ní pa ètò jẹ́ iṣẹ́ mi àbí duty ojúṣe mi nìyẹn. Mi ò ní pa ètò jẹ́ ojúṣe mi tì gẹ́gẹ́ bí for me when I make another journey. I shall not abandon my religious duty as chief imam àgbà Ògbómọ̀ṣọ́ unless in cause of illness. Ọlọ́run nípa èyí tó jẹ́ ojúṣe àwọn tì gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ àgbà àyàfi táìsàn bá dé nìkan, àyàfi tó bá jẹ́ lórí àìsàn nìkan làwọn fi lè pàtì fẹ́ lómi. Ẹlẹ́kẹ̀rin, I shall not appoint a surrogate to act for me when I made another journey. Ọlọ́run ò ní yẹn nìkan kan kó máa délédé àwọn gẹ́gẹ́ bí àwọn táwọn bá lọ sórí ìrìn àjò míì officiate in another place without an approved permission of His Royal Majesty Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ní lọ́ọ̀bì kankan lọ ṣe nǹkan míì tó jẹ́ nǹkan
láì gba àṣẹ lọ́wọ́ ọba Ògbómọ̀ṣọ́ káwọn tó lọ ṣe gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ là. ẹlẹ́karùn-ún, I accept to be removed after 3 official warning of breaking this agreement. ọláwọn ok ìfọkàntán ni lọ́yà tìyẹn lọ́yà páwọn jẹ́ ní ìfọkàntán àwọn búra láti jẹ́ ní ìfọkàntán àtẹni òdodo àtẹni òótọ́. ọláwọn gbà láti yọ ọ́ gbà pé kán yọ àwọn lẹ́yìn tó máa ti fáwọn ní ìkìlọ̀ 3 lórí àwọn ta kàálẹ̀ yìí. ìyẹn kù sí ọwọ́ Ògbómọ̀ṣọ́ àti ọba Ògbómọ̀ṣọ́ lẹ́yìn tí wọ́n bá bá dé ibi tó fẹ́ bá dé. báyìí mo tún padà pé ẹnìkan tó jẹ́ sẹ́kítírì ilé ọba gangan bàbá dáadáa. mo pe sẹ́kítírì yẹn bọ́ńgbà tí mo pe sẹ́kítírì tó ń gbọ́ pé mo dárúkọ Imam Tọ́líà báyìí wọ́n ní tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ yẹn ó ti gbé àwọn lọ ilé ẹjọ́. àwọn ò sì ní fẹ́ sọ nǹkan tó jẹ́ pé yóò wá lọ dàbí pé àwọn ń sọ nǹkan tó ti wà nílé ẹjọ́. mo á rí ok kò sí wàhálà àbá tẹ́bà fẹ́ sẹ́wọ̀n kan pẹ̀ ọ̀tọ̀ ní tí n fẹ́ bèrè tẹ́lẹ̀ ṣùgbọ́n mi láìpẹ́ máa disturb àgbàlagbà tó lágbàlagbà bàbá yẹn secretary yẹn mo rí nọ́mbà wọn fún mi but kò sí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mo á rí kò sí wàhálà àbá ó wà ok bẹ́ẹ̀ ṣe understand but lọ́dọ̀ tèmi ọ̀tọ̀ ni tó wà ní court ọ̀tọ̀ ni tá a ṣe ń sọ báyìí tó wà ní kóòtù ni pé wọ́n gbé ọba lọ ilé ẹjọ́ pé wọ́n fẹ́ yọ àwọn kúrò lórí ipò ìmáàmù táwọn sì jẹ́ Christian táwọn sì wá jẹ́ Muslim. báwo ló ṣe rí bẹ́ẹ̀ nítorí gbéra wọn lọ ilé ẹjọ́ fún ni àwọn ló gbọ́ba lọ ilé ẹjọ́ táwọn ilé ayélujára sì sọ́pọ́tì ọba. èyí tó sì máa gbé ìmáàmù Tọ́líà lọ ilé ẹjọ́ fún tí màá sì sọ́pọ́tì tí màá sì dúró lórí ẹ̀dìgbà tó máa gbé wọn nílé ẹjọ́ òun ni pé mẹ́rin tẹ̀ ń bá ta mọ̀ mí rárá tó bá jẹ́ ọ̀rọ̀ dodo mo lè kú sórí ẹ̀ tí má dọ́dọ̀ lọ́wọ́ má dẹ̀ lọ ṣàlàyé fún pé tí mo torí ẹ̀ kú lé o tí mo torí ẹ̀ kú ré o ìwọ ló ní òdodo ká má fi ṣeré o tó lọ́wọ́ gan ní ká protect tó bá jẹ́ property àwọn fúnra wọn. gbọ́ tó bá dorí eléyìí o lẹ́yìn tó bá yanjú ètò wà nílé ẹjọ́ yìí tán àwọn fámílì Ayílára wọ́n á sì sú ìmáàmù Ayílára lórí pé wọ́n á claim paternity wọn tọ́ọ̀ lè prove ara wọn tọ́ọ̀ lè defend ara wọn pé bí àwọn belong sí paternity àwọn belong sí débi kọ́ máa ṣe DNA ọmọ àbádọ́rọ̀ DNA gẹ́gẹ́ bí honorable náà ṣe sọ dandan ni wọ́n máa ṣe DNA so ibi tá a máa bá dé nìyẹn right now. àyàfi tí bá padà rí àwọn nítorí mò ń rí kọ́mẹ̀tì kan táwọn kan sọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ kó ti padà dákẹ́ wọ́n ní kí ló dé tí mi pè second side tí mò ń dúró sọ̀rọ̀ pẹ̀lú one sided story ẹ máa gọ o bẹ́ẹ̀ ni làákàyè ṣe rin ni àtijọ́ tí mo ti ń sọ̀rọ̀ ìwọ tó bá mọ àwọn tó bá wà ní second side kódà mo tún sọ lẹ́nu gbogbo ẹni tó bá ní nọ́mbà Aláàjì Èjìdé ẹ sẹ́ndì ẹ̀ fún mi débi ò ní pè wọ́n ẹni tẹ̀sán kó jẹ́ bàbá dáadáa ọba olówó tó sọpọ́tì Imam Tọ́líà ẹ̀yẹ sẹ́ndì nọ́mbà àwọn fẹ́mi lẹ́nu ò ní pè wọ́n ìbáwọn wà mẹ́rin jọ́nà nígbà tí bàbá yẹn sọ bẹ́ẹ̀ nígbà tí ìyá ń sọ pé àwọn òbí Imam Tọ́líà sílé Ayílára ṣèbọn wà bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni mo sọ jáde gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ rẹ mi ìsọ̀rọ̀ lábòsí Ògbómọ̀ṣọ́ o ní mùsùlùmí o ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ nílà ákàyè tẹ́lẹ̀ yín pé tẹmọ tó kàn pàápàá jùlọ ní Ayílára tẹ bá ní nọ́mbà Aláàjì Èjìdé tó dárúkọ gẹ́gẹ́ bí ẹni tó ń sọ̀pọ́tì ìmáàmù Ayílára ìmáàmù Tọ́líà ẹ bá mi sẹ́ndì nọ́mbà wọn ẹ sẹ́ndì ẹ̀ sí WhatsApp mi òun mo post ni ẹ bá mi sẹ́ndì ẹ̀ àbí nọ́mbà ẹnikẹ́ni tẹ bá mọ̀ àbí ẹni tó kílèmù páwọn jẹ́ mágàjí ilé àwọn Imam Tọ́líà ẹjọ́ tó lọ ẹ bá mi sẹ́ndì nọ́mbà wọn àbí nọ́mbà ẹnikẹ́ni tẹ bá mọ̀ yàtọ̀ sí Imam Tọ́líà torí mo ti pè àwọn láwọn ò fẹ́ sọ̀rọ̀ ẹbí wọn ìrọ́lẹ́ sì ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹbí wá sórí social media kó tó di pé àwọn ẹbí wá dìde pé ìtàn tẹ́ ń pa yìí ò jọra wọn ẹ̀ ń sọmọlé àwọn ẹ gbọ́ pé ń sọmọlé àwọn
ẹlòmíì ni no kì í ṣe dandan kó hùwà bàbá tó ti kú nítorí fi ṣe DNA pọ̀ ó dákẹ́ kàwé ẹ má bínú mi mọ̀ olólùfẹ́ àbẹ́ni tí mi bá sọ̀rọ̀ o kò sí dandan ká bá hùwà wá ìyá gan ti tó àáfi ìyá gan ṣe DNA ìmáàmù gangan la máa fi ṣe DNA pẹ̀lú àwọn ọmọlé ayélujára gangan ó rọrùn bàjẹ́ ẹ má wo ti ẹ má bínú omi ọ̀rẹ́dì àti búyàn o mo kàn ń tọ́ láti ṣàlàyé ìdá ẹni o ẹnìkan ti pè asalaamualeykum ẹni sùúrù díẹ̀ o mo mọ̀ ẹni kan sẹ́ni mẹ́sàgì sí mi táyẹ̀lì òpònú máa pọ̀ láyé o ẹnì kan sẹ́ni mẹ́sàgì sí mi náà bìnrin ẹ̀rọ wọ́n ti rebété ẹ gbọ́ wọ́n máa padà ṣe DNA lórí ọ̀rọ̀ ìmáàmù Tọ́lá sọmọ ilé Ayélára ni wọ́n lóòótọ́ tó ọ̀bá kí wọ́n sọmọ ilé Ayélára ìgbà náà lọ́sẹ̀ máa mọ kí ló kàn tó fẹ́ ṣe lórí imamship tó wá claim pẹ̀lú orúkọ ilé Ayélára tó bá jẹ́ pọ́mọ Ayélára ló padà wá jẹ́ ìgbà náà lọ́sẹ̀ lè wá ní agbára láti sọ pé wọ́n fẹ́ sú ilé Ayélára ẹ gbọ́ mi ṣe àwọn tó bá ti jọ́rọ̀ òdodo ẹ má jà máa tọra wa ẹ má jà máa tọra wa ẹ gbọ́ ẹ má jà máa tọra wa ẹ má jà máa tọra wa ọlọ́run rẹ̀ fábòsí ọlọ́run fábòsí assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam wa barakatuh sir. naam naam. Àwọn ní programu látara gbogbo nǹkan tẹ́ ń sọ sára. Ẹni tó bá fi ti ilé ètò gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run bá ṣe ti ọlọ́run ṣe ti rí náà. Pé gbogbo àtẹ̀yẹlẹ́ yìí kì í ṣe tẹni ẹlẹ́ni. Nílé sọ. Gbogbo ara lélẹ̀ kì í ṣe tẹni ẹlẹ́ni ọ̀rọ̀ ìsìlámù ni àtọ̀rọ̀ tó lè fa wàhálà ń lù ní. Ọlọ́run sì ní ká ṣẹ́gun tó lè fa fìtínà tí ó tóbi ju ẹni tó dálẹ̀ lọ. Ìyẹn là ń tẹ̀lé bí mo fi sọ ilé. Ọ̀rọ̀ gbogbo wa ni. Ọlọ́ba àkàmọ́lẹ̀ ṣe gbogbo ẹ̀. Àmín. Tí àwa náà rí gbogbo nǹkan tó ń lọ lórí social media. Àkọ́nà bí ọgbọ́n ọmọ kékeré tèmi táwọn rí táwọn gbogbo ẹ̀ lórí social media. Bẹ́ẹ̀ni. Wọ́n sì mi ò tún sọ pé bọ́ọ̀rọ̀ yìí ṣe rí láti ilẹ̀ àbòsí politics wọ́n fi ń ṣe. For my own look bí ọgbọ́n kékeré tèmi. Pé ní àkọsí ni pé process tó fi yan ìmọ̀ọ́mọ̀ ọ̀nà ìmọ̀ how many days ni wọ́n fi ṣe within a week ni àbí within 24 hours wọ́n ṣe gbé ìmọ̀ọ́mọ̀ wọn fún àwọn family wọn pé ok ẹ lọ fún ẹni yìí wá wọ́n dẹ̀ sáré impost ẹ̀ lóhun lórí pé ẹni tá a fà kalẹ̀ lélẹ̀ they pass through process according to kọ́tàrí lórí social media. Wọ́n ṣe screening alákọ̀ọ́kọ́ wọ́n ṣe screening ẹlẹ́ẹ̀kejì mo rò pé within that short period of time wọ́n yẹ káwọn family ti mọ̀ pé ẹni yìí ò ṣe and then ibi tí èèyàn náà dé ní ṣé mo mọ̀ pé mi ò lè lọ sí Ìlọrin ìsìn kí ni mo fẹ́ jẹ oyè kan bẹ́ẹ̀ àbí kí n kàn lọ sílùú kan nísìn kí n lọ claim paternity ń bẹ̀ pé ọmọ inú ilé wọn ni mí mo mọ̀ pé ìyẹn ò ṣeé ṣe náà níbi tí everything lajú dúró nìyí. So wọ́n fi wá ń gbé ok nínú kíní tẹ place mi fẹ́ gbàgbé ọ̀rọ̀ yẹn máa yẹn sọ pé gbogbo àwọn làwọn support early torí mo rántí pé béèrè question yẹn lọ́wọ́ máa yẹn ó ní gbogbo àwọn làwọn support so nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ tá à ń kọ́kọ́ lórí social media ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣìlọ̀ fowó mímọ̀ bóyá owó ló dájà owó tó gbogbo àwọn àìmọ̀ League of Imam and Afas or something owó ló kọ́ dájà wọn lẹ̀ I think wọ́n ní wọ́n lọ síbi program kan wọ́n dákọ̀ olówó yẹn ṣá ìgbà tán lọ síbi ìnáwó yẹn wọ́n ní àmì máa ń papò yìí yẹn astagfirullah yeah I think it's papò yìí ọlọ́run mi ò mọ̀ bọ́rọ̀ yẹn kọ́ lọ́n ṣàforíjì fún mi so wọ́n á fún wọn lówó wọ́n ní ìdí instrument ní mosque wọ́n fún wọn lówó ìmáàmù ní pé kò ń ṣe òun ò mọ iye tó ń ta instrument pé kán ká àwọn tó ń ta
nǹkan yẹn wọ́n ẹni yẹn ṣe ní mì yẹ́sẹ̀ ẹni yẹn ṣe ní mì sára àwọn olówó olúgbòmọ̀ṣọ́ so wọ́n fún wọn lówó yẹn wọ́n ní ìmọ̀mù wa ní kí ó sọ owó yẹn sákàǹtì ẹni tí ó ń ta irinṣẹ́ ẹni tó ń ta kìíní yẹn pé àwọn ò mọ̀ ń pa ẹ̀. so cut the story short àwọn kan sọ pé pé kán jẹ́ káwọn ra instrument báyìí pé iye báyìí káwọn at least àwọn máa náwó yẹn sí nǹkan nínú mosque pé èyí tó wà bẹ́ẹ̀ náà ẹ understand ilé náà máa ìmọ̀mù sọ fún wọn pé iye nǹkan táwọn sọ fẹ́ nìyẹn táwọn máa rà lélẹ́yìí táwọn bá fi lè ra nǹkan tó reduce sí nǹkan yẹn àwọn máa dá change yẹn padà fún ẹnì yẹn tẹ́nì yẹn bá lóun bu mọ́ṣáláṣí tó fine. ṣé like gbogbo àwọn ibi iṣu báwọn bí kan lọ síbi òde tẹ bá ẹ lọ wọ àwọn tó bẹ̀rẹ̀ program yìí láti ilẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ bá ń fọ́lù kíní wọn so gbogbo àwọn iṣu owó ìlú bẹ̀rẹ̀ nǹkan yìí. so ìdí tó fi choose side táwọn kan choose side nìyẹn àwọn tó jẹ́ àwọn Lagos Alpha and this thing tó ń pe àwọn ní kíní yẹn and then mo rí pé wọ́n rò pé àwọn lè rí ìmọ̀mù control astagfirullah ṣàforíjì fún mi bí gbogbo ń gbà tèmi ní o so wọ́n rí bọ̀bọ̀ yẹn control like wọ́n rí mú má bẹ́ wọ́n rí mú má bẹ́ ibi tí issue ti ń bẹ̀rẹ̀. ẹ bá pe nọ́mbà yẹn bá pe nọ́mbà tẹ́ ń pè yẹn nọ́mbà tí mo post yẹn ẹ máa wo screen tẹ́ bá ti ń wo program ẹ máa wo screen ẹ rí nọ́mbà tẹ́ fẹ́ pè nọ́mbà tẹ́ ń pè yẹn kọ́ ni fẹ́ pè náà. so ẹni tó jẹ́ ìgbà tí issue ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn yẹn àwọn family raise tiwọn wọ́n ní wọ́n ń kọ lẹ́tà sí àwọn bàbá àwọn tó ń dárúkọ ṣé ibi táwọn àgbàlagbà wà ní inú ìlú ládùúgbò àwọn àgbàlagbà yẹn tó fi kọ́ tó yan oyè wọ́n á fọ́ lọ́nà àwọn tó ń díje lélẹ̀ before kan tó set question àwọn àgbàlagbà yìí wà ń bẹ nígbà yẹn wọ́n sọ anything ìjọ tí bàbá ti fẹ́ gbé even ká ló pé bàbá yẹn ti dàgbà wọ́n ní pa wọ́n ní àwọn oríṣiríṣi àwọn èèyàn ló máa wà ń sọ̀rọ̀ àǹdí yẹn pé wọ́n bá fẹ́ tọ́ bàbá yẹn sọ́nà báyìí wọ́n rí gbogbo ìyẹn ṣe sí tán fi jẹ oyè yẹn tán ìyẹn lọ sáìdì yẹn tó ní ọba dé ọ̀nà ọba òde astagfirullah ìkọlọ ọ̀rọ̀ lọ́rọ̀ mi ò mọ àníyàn bàbá yẹn bọ́ wọ́n ní pé bàbá sọ pé ìmọ̀ọ́mù support àwọn nígbà táwọn fẹ́ joyè and ìmọ̀ọ́mù sọ fún wọn pé ẹ̀yin 20-something lẹ́ ń jíje nínú family yín èèyàn 21 àbí nǹkan ni muslim ẹni báyìí láwọn tẹ̀lé èèyàn méjì ní christian pé bàbá tó bá jẹ́ yín náà àwọn 21 tó jẹ́ muslim àwọn lólórí wọn àwọn christian tó jẹ́ àwọn méjì tó jẹ́ christian àwọn ò lè tẹ̀lé wọn ní bàbá yẹn ní pé àtọ́bájú òun náà ní tóun náà ṣe nìyẹn. after àgbà yẹn ó ní dáìkọ́ tó wà l'Ógbómọ̀ṣọ́ máa ń pè ní Àmọ̀tẹ́kùn Odua that was a voice note tó lè kọ́ máa ń pè máa nǹkan ní lọ́ba ní káàbí lọ́ba ṣe kinní kan. so voice note yẹn tí màá yẹn sọ pé ó ń sọ ní voice note yẹn pé bàbá wa Gandhi ẹ̀bẹ̀ sọ pé bá wa yọ mọ́ọ̀mù tẹ́ bá sì dúró yìí ní kinní kankan like wọ́n escalate ọ̀rọ̀ yẹn náà before kí I think a month kó di pé wọ́n fún bàbá yẹn ní kan ṣe coronation ọba yẹn wọ́n náà post kinní yẹn so àwọn scenario báńbá náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ family or no family dé so before kí ìmọ̀ọ́mù wa tó gbé wọn lọ sí court kí ló dé táwọn before kọ́ bá tó jẹ kí ló dé tí family gbọ̀ngàn lọ sí court at least ẹni èèyàn kan wà tó jẹ́ spokesman nínú family wọn at least zanelite ẹni yẹn kàwé náà so mo kó yẹ kán ti gbọ́rọ̀ yẹn lọ sí court before kí ọba tó jẹ bí ọgbọ́n ọmọ kékeré tèmi o now ọba dé ìmọ̀ọ́mù ti ní knowledge tó ṣe lè defend ara ẹ̀ torí mo rí pé màá yẹn lè defend ara ẹ̀ ó ní gbogbo nǹkan tó ń ṣe rí nǹkan ṣẹṣẹ tó bá yẹ pé ìrú ló fi débẹ̀ ọlọ́run ó gba ẹ̀tọ́ wọn fẹ́ lọ́tọ̀ but tó bá yẹ pé right lórí position yẹn ọlọ́run á jẹ́ kó pẹ́ ń bẹ̀
so kò sí bí kábíyèsí kò sí bí ìmọ̀ọ́mù ṣe ní issue pẹ̀lú kábíyèsí because there is lot of obas in Yorùbá land even ẹlòmíì after 5-10 years tó jọba kóòtù sọ pé kò tọ́ sórí ipò yẹn wọ́n dẹ̀ yọ dànù àwọn tó ra property lọ́wọ́ owó àwọn èèyàn báyìí they are still rebuying the property again. ṣe nítorí àsìkò àwọn ọlọ́pàá wọlé ṣẹ́gbọ́ charlestown gẹ́gẹ́ bí tí mo understand ló ń tẹ̀ sọ ni pé ẹ lérò pé n tí àwọn family yẹn sọ jáde ń sin pé valid àìbẹ̀rọ̀. yes cause why táwọn side kan tẹ̀lé wọn. mo ń bọ̀ ṣẹ́gbọ́ mi ò really fẹ́ waste much time ṣe understand ẹ já ṣe kéèké tó wà wọlé ní kò ẹlẹ́kejì ni pé báyìí táwọn side kan ṣe dìde tó ń tẹ̀lé imam tó sì jẹ́ pé àwọn náà claim láyé lára báyìí táwọn side kan ṣe jẹ́ pé àwọn náà tẹ̀lé imam àwọn náà dẹ̀ claim láyé lára mo lérò pé gbọ́ àwọn audio tí mo play gbogbo sá àwọn tí wọ́n ní mọ̀ ń bọ̀ tí wọ́n ní àwọn tó tẹ̀lé sáàdì Imam Tọ́lá yẹn pé almost 90% wọn family friend wọ́n pera wọn ń ṣe ọmọdé ayé lára wọn bẹ gbọ́ àárín yẹn ẹni tó jẹ́ bíbí ìyá tó jẹ́ tó dẹ̀jẹ̀ lé Imam Tọ́lá lórí allegedly àwọn náà wọ́n ní àwọn òbí Imam sílé ayé lára wọn bẹ gbọ́ bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni mo gbọ́ bẹ́ẹ̀ náà náà ṣé mo ń tẹ̀mí fẹ́ kẹ́ ṣe fún mi gẹ́gẹ́ bí olódodo tó ń wádìí òdodo ṣàlùstáàn mo fi Ọlọ́run bá bẹ̀ yìí ẹ ṣe help kan fún mi help náà ni pé ẹ̀yin ọ̀kan àbí méjì tẹ́ bá mọ̀ nínú àwọn tó ń jọ wà ní ìdí prógrámù ìjọ náà tó fi sọ̀rọ̀ ṣàlùstáàn torí percentage ó ti clear wípé percentage tó against ratio tá a máa lò fi against tá a máa fi prove tá a máa fi dájọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti clear but àwọn ò ní tí dá ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ ju pé ẹ bá mi ṣègbìyànjú láti gẹ́ẹ̀tì nọ́mbà àwọn tó jẹ́ other side tó support Imam Tọ́lá níbi tó ti sọ èmi ò ń ṣe arúgbó mọ́ṣọ́ nǹkan tó kàn wá sí inú bí ọgbọ́n mọ kékeré tó. ok ọmọ understand yẹn lọ́wọ́ tèmi o n tẹ́ sọ yẹn o mi ní kí wọ́n fi kò wọlé o ṣẹ́rí ó nọ́mà kẹ́bí má sọ̀rọ̀ kankan nígbà tí nǹkan bá dà tó máa rí i pé adúpẹ́ o ẹnìkan dìde nínú ẹbí wa kan support yẹ tó ẹbí ńlá náà pé ó ti fẹ̀ gan you understand later nínú ọ̀rọ̀ tí àwọn gan sọ fúnra wọn náà fi máa ń dìtẹ́tì pé ẹni yóò ṣọmọ kì í ṣọmọ lé àwọn tó fi wá dìde pé ẹni yóò ṣọmọ lé wa bí wọ́n dìde torí ìjà pé kíní kan ní àbí kan ní kò kàn wá àwa láwa àlà èyí tá a fẹ́ dúró lórí ni pé ṣọmọnú lé yẹn ni àbí kì í ṣọmọnú lé yẹn wọ́n lè jẹ máàmù of course wọ́n ní every quality láti fi jẹ ìmáàmù yẹn qualification ó bá lọ ó wà ókè gan ó valid èmi gan mi ìjiyàn lórí yẹn ṣùgbọ́n ṣọmọnulé àbọ̀mọnulé yẹn kọ́ bẹ́ẹ̀ iná dẹ̀ ṣe wà yìí ẹ lè dùn inú yóò dẹ̀ lè dùn mọ́ ní ẹ lè dùnú sí pé kẹ́nìkan wá claim inú ilé yìí tí ò dẹ̀ belong sí ilé yìí ṣó possible inú yóò ní dùn náà so bọ́ọ̀ bá sọ̀rọ̀ ńgbà kan tó jẹ́ pé gbà kan náà wọ́n sọ̀rọ̀ sí kò yẹ ká fìyẹn against wọn nǹkan lè máa dùn lọ́sìn káwọn yẹn máa ronú lọ́bẹ̀ kó jẹ́ táàmù tó fẹ́ dìde ẹ̀ lélẹ́yìí so ẹ jẹ́ àfi sílẹ̀ ká wá àwọn tó mọ̀ nípa ẹ̀ kán sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé yé sà ẹ ṣeun gan. ó kú. ẹ má bínú torí àsìkò ní. ẹ jẹ́ àfi yéyèké. hello. Assalamu alaikum. naam alayisalaam. wa aleykum salaam. ẹ kalẹ̀. ẹ rasa. ẹ kú ètò. naam. Ọlọ́run ní pín nípa. àmì yóò máa kún gbogbo wa. Ọlọ́run fi ojú òdodo hàn láìpẹ́ láì jìyàn. aláwọ̀ rẹ̀. Muhammadu Rabi lórúkọ mi àti Kaduna. mo ṣe rí gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tẹ́ ti mú wá fún wa tí gbogbo ayé náà sì ń wò tí gbogbo ayé ń rí. fáàkì ẹyọ kan lèmi fẹ́ kí àáfàá Tọ́lá kí wọ́n proof fún àwọn èèyàn. òun náà ni pé ta ni bàbá wọn ṣé ọmọlé náà ni wọ́n ṣé gbogbo ń pé wọ́n wà competent wọ́n jẹ ìmáàmù kò í sọ ọmọlé náà fi ń jẹ ìmáàmù nídìí ẹ̀ bó ẹ ti ń jẹ lánàá nìyẹn àtijọ́ tó sì ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe nù èyí tán yàn láìpẹ́ yìí náà bá ti